Ẹ káàbọ̀ padà sórí ètò Miliki ẹsẹ̀ gbẹ̀yìn ara lé lókùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà. Mo gbà ládùúrà gbogbo ojú tó wò mí pé ojú tẹ́ fi ń wò mí kò mà ní fọ́ o. Bẹ́ẹ̀ náà ni etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Ẹ wò pé mo sọ́lá kan pé ìgbà tí mo lọ sódò bá ju àwọn sí inú omi. Àrọ̀ gidi gbà. Ẹja ńlá ni mo gbá fún yín lórí ètò Miliki ẹsẹ̀ sílẹ̀. Ẹ fẹ́ mìt àlejò mi gbẹ̀yìn ara lé pẹ̀lú ìdùnnú àti ọ̀yàyà. Ẹ̀gbọ́n àti àtẹ́wọ́. Ẹ dákun. Ẹ jọ̀ọ́. Ẹ bá wẹ́kọ̀mù àlejò mi. Bàbá mi, ẹ bá ń káwà ìgòrí lọ́rọ̀, ìgòrí nìkan, ẹ bá ń káwà ara lè, ẹ kú dédé àsìkò, ṣé dáadáa lẹ bá wà, ṣé dáadáa lẹ bá yín, gbọ́ wá ni. Àtúnṣe ooo, àtúnṣe. Káre. Orí mi ò gbọ́dọ̀ burú o. Ṣé bẹ́ẹ̀ ni Ọlọ́run pé lọ́lọ́run yan, ẹni Ọlọ́run yan, ṣóun ló ṣe lógo. Mo dúpẹ́ pé ó ṣe mí lógo torí pé ó ti yàn mí. Ó ṣe mí lógo torí pé ó ti yàn mí. Àtúnṣe ooo. Àtúnṣe. Orí wa ò gbọ́dọ̀ burú o. Ẹni orin la fi ń kọ méje. Ok, orí tèmi ò gbọ́dọ̀ burú, ẹ̀yin ara lé lọ́wọ́ sí mi, orí mi ò gbọ́dọ̀ burú. Ẹni tó ń gbọ́ mi náà pariwo tiẹ̀ pé orí èmi ò ní burú o. Orí tèmi ò ní burú tọmọtọmọ tọkọtọkọ tẹbí tara tọrẹ tó jíjìmọ̀ tí gbogbo àwọn olólùfẹ́ tó Miliki Express orí yín ò ní burú, orí yín ò ní gbàbọ̀dẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lé orí yín ò ní burú lágbára Ọlọ́run. Àmì àṣẹ Èdùmàrè. Orúkọ tèmi ni Lanre Teriba tí gbogbo ayé ń pè ní Atóríṣe. Èmi á máa sọ fáwọn èèyàn pé mi kọ́ l'Atóríṣe, Ọlọ́run l'Atóríṣe. Bẹ́ẹ̀ni. Because èèyàn lè wọ́ ọmọ ẹ̀ṣùṣù kó bímọ kó dẹ̀ ní pé Atóríṣe ló mọ̀ jẹ́ àbí Elédùmarè ló mọ̀ jẹ́. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Kì í bọ́ lọ́run jó kọ. Bẹ́ẹ̀ni, à ń bọ́ lọ́run jó kọ. Bẹ́ẹ̀ni, but Lanre Teriba, Ọlárẹ̀wájú Afọláolúwàbí Tìmílẹ́yìn bá mi ṣayé Teriba lórúkọ. Mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé ẹja ńlá ni mo gbọ́ sórí ètò Miliki Express lẹ́yìn ní pé ní màá ṣe kí ni ó máa skẹ́dẹ̀ mi. Èmi máa pè wọ́n lọ́gàá mi nítorí ọ̀gá ni wọ́n. Mo rántí yí ẹ̀yẹn tí mo pàdé yín lọ́dọ̀ Lux Promotion ṣe rántí tó yẹ ká lọ sí Trinidad and Tobago. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ṣé ti rántí ọdún yẹn jẹ́ bí ọdún bíi mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá báyìí. Ó ti fi ẹ̀yìn. Ó fi ẹ̀yìn àdúpẹ́ ń bá wa náà rèé. Bẹ́ẹ̀ni. Àwa náà rèé Olúwa àdúpẹ́. Ẹ jọ̀ọ́ ọmọ bíbí ìlú wo nìyí gan? A bí mi ní ìlú Ìṣàràrẹ̀mọ. Ìṣàràrẹ̀mọ wà ní Ogun State. Tọmọ Ìjẹ̀bú nìyí. Ìjẹ̀bú ni. Ẹ fi Ìjẹ̀bú kí àwọn ará lé. Dédé ẹmọ bá rí mi ẹ̀sùn ẹ̀. Oh, that's so sweet. Ẹ̀rọ ìyá lé mi gbọ́ kọ́ sọ ẹ̀sùn yẹn rí gbọ́ ní. Ẹ̀sùn ẹ̀ rí mi sọ. Ẹ̀sùn ẹ̀. Ẹ̀ ṣe ẹ̀sùn à. Ẹ̀sùn ẹ̀. Ẹ̀sùn ẹ̀. Ṣé báyìí? Ẹ̀sùn ẹ̀. Ó ga jù. Sọ wá lọ pé ọmọ Ìjẹ̀bú Òde. Ọmọ Ìjẹ̀bú Ìṣàrà ni mí, Ìṣàràrẹ̀mọ. Èmi lọ́mọ wọn ní tún abẹ́ o ní Ìṣàràrẹ̀mọ. Afọtamọdé kógun máa jàló Ìṣàrà nílé dáàdì mi. Èrò tó ń lọ sí fọ́n ẹ bá mi tọ́jú mọ́mì mi. Gbogbo èrò tó ń lọ sílùú Ọ̀wọ̀ o ẹ bá mi tọ́jú ìyá mi. Èmi lọ́mọ ní fọ́n the second màmá mi lóyìnbó mu kẹ̀ wá. Ṣé mo dáhùn? Ẹ̀dá ṣùgbọ́n ìgòjú yín lẹ́wà bá ń yọ báyìí ẹ jẹ́ káwọn ará lé rojú yín kọ́mọ̀ pẹ́ dùn lọ́mọkùnrin. Tilẹ̀ ojú a máa tì mí. Ẹ dákun mọ́jọ́jú ó tì yín lónìí ẹ dákun bàbá mi. Ẹgbọ́n ṣe ń yọ. ẹyọ torí àwọn ará lé ẹ ṣeun yóò dà fún mi ẹyọ torí àwọn ará lé kájí ẹ ṣe náà gẹ́gẹ́ bí olórin báwo ni orin ṣe bẹ̀rẹ̀. Mo ti ń kọrin láti kékeré. Ọdún mi mélòó? Mo bẹ̀rẹ̀ sí ní máa kọrin nígbà tí mo wà ní ọmọ ọdún 5. Mo fẹ́ yín jọ yín. Ní ọmọ ọdún 5. Nígbà yẹn tí mo ti wà ní kékeré níyà mi ti jù mí sí choir ní church pé Ọlọ́run sọ fún àwọn káwọn tó bí mi pé iṣẹ́ orin ni màá ṣe. Ṣé ẹ mọ̀ pé iṣẹ́ bó ti wù pé èèyàn yan iṣẹ́ kan láàyò láyé èèyàn gbọ́dọ̀ kàwé sí. Because téèyàn bá kàwé sí iṣẹ́ yẹn ló máa jẹ́ kí èèyàn wá ló máa fún èèyàn máa fi wá stand out lẹ́nu iṣẹ́ tó bá ń ṣe. So mo ti ń kọrin láti ọmọ ọdún 5 ní church tí wọ́n bí mi sí. So mo kọ́kọ́ máa ń la gbogbo ṣọ́ọ̀ṣì. Ṣùgbọ́n mo discover talent mi ní ìgbà tí mo wọ secondary school tá a máa ń ṣe ẹgbẹ́ ẹlẹ́mu bíi Kegite. Ṣé wọ́n ti orin first Kegite song tẹ́kọ̀ kọ̀kọ̀? Àti akọrin ẹmu. Ó yẹ ẹ̀kọ́ kẹwàá kàtẹ̀ fẹ̀yìn káfí ọ̀nà àwọn Kegite people.
ẹ̀fọ́ musaku ká ṣeré ẹmu ẹ̀fọ́ musaku ká ṣeré wa ṣáyó lele ṣáyó lele ọmọ January mo ti fi orin ẹ múlẹ̀ ẹjẹ́ máa bórin ẹ̀mí tí mo bá múlẹ̀ lọ. So ẹ bá orin ẹ̀mí múlẹ̀. mo bá múlẹ̀ gidi. ẹ gẹ́gẹ́ bí olórin ẹ̀mí ṣé bá sọ fún yín pé tí má bí yín pé ṣé orin kíkọ ṣó gbè yín kí lẹ máa sọ. Ó gbè mí mo fi kọrin pé ẹni Ọlọ́run pè lọ́lọ́run yan ẹni Ọlọ́run yan ṣé òun ló ṣe lógo mo dúpẹ́ pé ó ṣe mí lógo torí pé ó ti yàn rí tí mo fi wọlé nìyẹn. Ọlọ́run bá pe ẹ̀dá sí ìpè kan láyé tó dẹ̀ sì ti dá Ọlọ́run lóhùn Ọlọ́run mọ bó ṣe ń ṣiṣẹ́ a máa bùkún èèyàn wọ́n máa sọ fún àwọn èèyàn wípé gbogbo wa la ní ìdí kan tàbí ìkejì tá a fi wá sílé ayé àdúrà tó wọn máa gbà lójoojúmọ́ ni wípé Ọlọ́run sọ ìdí tí ó fi dá mi sáyé fún mi kí n lè tètè tẹ̀síwájú. mo ní básìkò mi bá ti tó tágógó mi bá ti lù Ọlọ́run tètè sọ fún mi kí n lè bá gbé ìgbésẹ̀ rere. mo máa ń sọ fún àwọn èèyàn wípé ṣáà ti farabalẹ̀ fọ́lọ́run gbàdúrà sí Ọlọ́run á fi ìdí tó fi dá ẹ sáyé á fi wọ̀n ẹ́ wàá dẹ̀ gbé ìgbésẹ̀ yìí wàá dẹ̀ rí pé rere ni Olúwa. ẹ̀yin gẹ́gẹ́ bí olórin ẹ̀mí níbo lẹ ti kọ́kọ́ kọrin èló lẹ kọ́kọ́ gbà. ibi tí mo ti kọ́kọ́ kọrin láyé ṣọ́ọ̀ṣì náà ni mi ò gbowó. níbo lẹ ti kọrin tẹ́ ti gbowó. jẹ́ n sọ mi ò gbowó because nígbà tí mo ṣe máa gbowó láyé mi ìgbà tí mo ṣe ń lórúkọ mo ṣẹ̀ṣẹ̀ ń gbowó gbogbo orin tí mo ti ń kọ láyé mi sẹ́yìn ń gbowó màá tún bẹ̀ wọ́n ní pé ẹjọ́ ẹjẹ́ ní ti ẹ̀ kọrin mo rántí ibì kan tí mo lọ lágbègbè mo wá láti Ọ̀fà Kwara State wọ́n máa bẹ̀rẹ̀ program yìí lálẹ́ mo ti lọ síbẹ̀ látàárọ̀ láago 10 àárọ̀ wọ́n dẹ̀ máa bẹ̀rẹ̀ program láago 10 alẹ́ ìgbà tó dé 6 o'clock rọ̀lẹ́ àjọ tó sí àṣọ́ọ̀ṣì àtòṣì because program yẹn ọdọọdún ló máa ń ṣe èrò máa ń pọ̀ gan wọ́n á sì máa pe guest artist níbẹ̀ wọ́n á máa fowó pe artist tá a pè lọ́dún ire o lágbájá báyìí lórúkọ ẹ̀ èrò wa pọ̀ bíi 5,000 people mo bá wọn tó ṣí àpé because tó bá ti lógo o ti mọ ní kọ níbẹ̀ o máa register ni mo bá lọ fi orúkọ mi lẹ̀ mo gbèrò dé bá mi ń bẹ̀ mo jókòó àwọn tá a register tó 60 something kí n má pòrò àǹtí Lara wọn ò pè mí títí di aago 4 àárọ̀. Wow. aago 4 àárọ̀ tó wá pè mí náà fún ara mi mo lọ bá àwọn judges pé ẹ sà èmi mo kọ́kọ́ forúkọ lẹ̀ kí ló porúkọ yẹn lẹ́ẹ̀kan mo ní Lanre Teriba ni wọ́n bá ṣe báyìí àti tún orúkọ yẹn àti tún tó kò tí kàn ẹ́ sí i. kábíyèsí. àǹtí mi nígbà tó ń pè mí ó di 4:45. Wow. environmental dẹ̀ wà wọ́n dẹ̀ máa parí program 6 o'clock. guest artist ò dẹ̀ tí ì dé bó ṣe pè mí 4:45 wọ́n yẹn mú microphone lé mi lọ́wọ́ báyìí guest artist bá dé ó bá sọ fún un pé òun ò ní time kọ́ tètè pé òun sìn òun ò ní time wọ́n dẹ̀ mú microphone ó ṣe mú microphone fún báyìí pé kí n kọ pé ọlọ́run ò báyìí MC kọ jágbá padà rí pé ẹ má bínú ẹjọ́ tó lọ́hùn guest artist àti níta tó pé tá respect ó ti dé ẹjọ́ tó lọ́hùn ẹ má bínú ẹ lè kọrin mọ́ publicly. Wow. àǹtí nítorí pé Kwara mo ti wá mo ti bìlí pé ibẹ̀ gangan lògo mi ti máa bú jáde táwọn èèyàn ti máa gbóhùn mi pé ètò ìgbóhùn mi pé mo lẹ́bùn bóyá mo máa rólù lọ́wọ́ ń bẹ̀. àǹtí mi nígbà tí ìní parọ́ fún yín ìgbà tí mo bá MC lu máìkì pé tí ẹ jẹ́ ń pé ọlọ́run o tí ẹ jẹ́ ń pé atóríṣe ò jẹ́ ń tí ẹ sọ nǹkan kan sínú microphone ó kọ́ fìbínú tì mí dànù ló kọ́ ní ẹ̀yin èrò ẹjọ́ ẹ má bínú jáde lórí wa tá a ti ń expect our guest artists that we have been expecting. mo forúkọ bọ́lá ó kọ̀ dárúkọ ẹ̀ ní àwọn èrò pariwo lọ wọn ò rí tèmi rò mọ́. kábíyèsí o. ṣùgbọ́n ọ̀rọ̀kùnrin yẹn ó sọ kinní kan fún mi jọ yẹn ó ní ó bá mú mi sẹ́yìn bí tá a ti ń jà sí microphone ó bá ní sí dandan ní kẹ́ ẹ̀ kọrin bìrì èdè máa kọ́ káàkiri ló bá kọ́ ó dá nídìí mọ́ èdè ló máa kọ́ káàkiri gbogbo àgbáyé ọlọ́run tẹ́fẹ́ pè yẹn ló máa pè. kábíyèsí o ṣàtàyẹ̀bọ̀ ẹ sọ fún mi ṣé orin yẹn ṣé mi ò kọ́ káàkiri ayé báyìí ọ̀rọ̀ àṣẹ ló sọ sáyé mi òun ò mọ òun rò bóun bú mi àbí òun ti ṣe yẹ̀yẹ́ mi òun ti gbé olórúkọ á dẹ̀ dùn yín gan. àǹtí ó dùn mí débi wípé nígbà tí guest artist tó ń pè yẹn tó ń kọrin
mo wá ń sọ fún Ọlọ́run pẹ̀lú ẹkún pé Ọlọ́run ìwọ tó ṣe tìránṣẹ́ ṣe tèmi náà. Mo máa ń sọ fún àwọn èèyàn pé bó o bá rẹ́ni tó lówó ládùúgbò ẹ̀ má bá wọn pẹ̀gún ẹ̀ fọlá ẹ̀ tọrọ ni. Because bó o bá bó lówó ò ní lówó, bó o bá bó lókìkí ò ní lókìkí. Bó ṣe wà nìyẹn, simple thing ni. Èèyàn tó bá ti ní nǹkan fi ọlá ẹ̀ tọrọ. Ọlọ́run ló ń ṣèdájọ́ gbogbo ẹ̀dá. Ó wá jẹ́ pé ọ̀nà tó gbà ní nǹkan yẹn kò bójú mu o. Bí olówó yẹn bóyá ó ṣẹ́ṣó ni o, ìdájọ́ rẹ̀ wà lọ́dọ̀ Ọlọ́run. Kò ń ṣọwọ́ èèyàn. Kò ń ṣọwọ́ èèyàn. The Bible say don't judge but be the witness. Ó ní ká má ṣe dẹ́nikẹ́ni lẹ́jọ́, ká má bàa dá wa lẹ́jọ́. So èmi fi ọlá ìránṣẹ́ yẹn tọrọ lóru ńjọ́ yẹn ni. Àǹtí, èmi àti bọ̀dá òun tó jẹ́ olórin, àjọ máa ń wà léni, ó wá jẹ́ léni, ó jẹ́ lára àwọn mẹ́ńtọ̀ mi, ó jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí. Because mo fi Ọlọ́run tó pè tó ránṣẹ́ tó gbé ògo ẹ̀ jáde, mo fi tọrọ, Ọlọ́run lè gbọ́ àdúrà mi. Èmi rè. Ǹjẹ́ ẹ bá pẹ́ bá ọ̀gbẹ́ni MC yẹn jẹ́ bá wọn pàdé again? Bá mi pàdé. Bá mi pàdé àǹtí, ibi tó ti bá mi pàdé, òun fúnra rẹ̀, ibi tó ti bá mi pàdé, àwọn MC wa pọ̀ nbẹ̀ tó fẹ́ ṣe MC. Wọ́n wá recognize ẹ̀. Èmi mo wá padà recognize ẹ̀ ìgbà tí wọ́n fún mi ní mic because èmi wá ní guest artist. Níbẹ̀ yẹn. Tí ayé fẹ́ gbọ́, tí ayé fẹ́ rí níbẹ̀. Èmi mo wá padà pé ìránṣẹ́ ìwọ náà wá sọ̀rọ̀ káyé gbóhùn ẹ̀. Dèní mi ò sọ ohun tó ṣe fún. Òun kọ́ àwọn kọmitì máa ń wà. Òun kọ́ ẹ mọ̀ bóyá bí nǹkan yẹn ò bá ṣẹlẹ̀ níjọ́ yẹn Ọlọ́run lè má gbóhùn mi. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n wọ́n ní ìbùkún ní fún ọmọ ọ̀dọ́ náà tó fi ọgbọ́n ṣe. Ìdí nìyẹn tí Orísun fi wà. Ó yẹ yín ẹ̀yà ara lé, ó dẹ̀ yẹ gbogbo ènìyàn. Ní gbogbo nǹkan tá a bá ṣe jẹ́ ká wà very very careful because ọmọ kékeré ni ó máa dàgbà tó bá dọ̀la ẹ̀ wò ó ẹ̀yin àwọn ọmọ kékèké ló ṣòro ṣẹ́ ju gbogbo ẹ̀yin ara lé. Wọ́n ṣòro ṣẹ́ torí pé wọn kì í gbàgbé nǹkan. Ó lọ ṣe mí lọ́rọ̀ èmi ní bàbá promise ẹ̀ ní any drink àbí any gift tó bá ti ń di any day bójá after 2 years àbí after 3 months ló máa rí ẹni náà máa bí pé where is my drink, where is my this thing, ó máa béèrè. Ẹ wò ọmọdé ló ṣòro ṣẹ́jú, ẹ jẹ́ ká ṣọṣe àwọn àgbàlagbà tá bá ti ń gún òkè tá ń gún òkè ẹ jẹ́ ká wà kéfù àwọn tó wà ń sàlẹ̀ nítorí wípé àwọn tó wà ń sàlẹ̀ yẹn wọ́n máa báyọ̀ wọ́n máa fìyàn lẹ̀ téèyàn bá wà very very careful. Bẹ́ẹ̀ni ẹ wò lé ni mo bá yín dúpẹ́. Ẹ gẹ́gẹ́ bí olórin ẹ̀mí ṣé àjọṣepọ̀ ẹ̀yin àti àwọn olórin tó kù ṣó dánmọ́rán? Agbára Ọlọ́run sẹ́ni tèmi bá ṣe tolórin ẹ̀mí àtolórin ayé. Ṣé kí nìdí tẹ́ fi bá àwọn olórin ayé? Ṣé rí Jésù tí gbogbo wa ń tẹ̀lé ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ ni. Ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ ni. Bíbélì dẹ̀ sọ pé àwọn ènìyàn á máa wojú ṣùgbọ́n Ọlọ́run á máa wo ọkàn. Ó ní ẹni tó dúró kó kíyèsára kó má bàa ṣubú. Ìwọ tó ń wo èèyàn kan gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ ìwọ gan fúnra rẹ̀ ṣó pé tán ni. Ọlọ́run bá sàmì ẹ̀ṣẹ̀ ẹjọ́ talent tó lè dúró nínú wa. Bàbá Adébóyè gan ò lè dúró àwọn òṣèlú ẹlẹ́ṣẹ̀. Bí Ọlọ́run bá sàmì ẹ̀ṣẹ̀ kò sẹ́nìkan tó lè dúró. Bíbélì ó ní kì í ṣe bọ́yọ̀ ìwé Paul apọ́sítélì sọ pé ó ní kì í ṣe bọ́yọ̀ ọwọ́ mi ti tẹ̀ ẹ́ ná ó ní ṣùgbọ́n mo ṣì ń nàgà mo ń tiraka bóyá mo lè bá. Alẹ́ àwọn ọmọ Jésù ló sọ bẹ́ẹ̀ o ká má ti wá sọ àwàtàwà láyé ìsìn ẹlòmíà sì wọ ẹlòmíà ní ilé yìí is not born again ilẹ̀ born again kò sẹ́. Ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ó dẹ̀ ń rókì lọ́kàn mi nítorí pé òótọ́ ni. Òótọ́ ọ̀rọ̀ kò sẹ́rí èmi màá máa bá gbogbo olórin ṣe o màá máa bá gbogbo àtolórin ìsìláàmù àtolórin fújì àtolórin jùjú àtolórin hip hop gbogbo wọn ni máa ń bá ṣe because àwọn tó ń kọ hip hop yẹn náà àwọn náà wọ́n fẹ́ jẹun náà they want to live wọ́n dẹ̀ ń lọ sí church and they pay tithe ẹ̀ ń pèyàn lólórin ayé ó dẹ̀ ń sọ tithe ní church ẹ̀ dẹ̀ ń gbàdá mẹ́wàá lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ń pè lólórin ayé ó dẹ̀ fẹ́ bá ṣe and we are collecting the tithe from the person. I even be proud that church mi ni èèyàn báyìí lọ. tó lórin ẹ̀mí kan bá wà ń bá ṣe wà ní pé lórí tó ń bá ṣe tó bá dẹ̀ mú tithe wá sí church ẹ máa gbà báyìí ẹ fi tún ṣọ́ọ̀ṣì ṣe a fi tún ṣọ́ọ̀ṣì ṣe. a gba peace offering gan pastor ajá. tó bá tún ra mọ́tò fún pastor ó tún gbà ẹ̀dẹ̀ lórí ayé ló ń kọ́ ṣebí iṣẹ́ ló ń ṣe ó fẹ́ jẹun ni.